nọ́mbà ìyẹn lè láìkì kan jù kan lọ o bọ̀ inú ara ẹni wàá mọ̀ kó ti láìkì ọkọ jù kan lọ o ò ní gbé sójú. ṣé ẹ ti ẹ̀rí ìyáálé náà ọkùnrin máa ń nífẹ̀ẹ́ ìyáálé náà máa ń nífẹ̀ẹ́ ṣé ẹ rán ìyàwó kékeré ìyàwó condition ni án unfortunately gan condition tó torí ẹ̀fẹ̀ ìyàwó kékeré tí condition yẹn bá kúrò ńbẹ̀ wọ́n máa padà sọ́dún ìyáálé ni ṣé ẹ rí gbogbo tí wọ́n máa ń ṣe sàn kékeré tí ìyáálé fi máa ń rò pé wọ́n fẹ́ràn ìyàwó kékeré ìjò ń lọ wọ́n kàn máa ń fi material things àbí attention àbí nǹkan kan láti fi tú kékeré lójú ni you see the in-depth of that love not spent on the ìyálés no be say man tọkùnrin bá fẹ́ ìyàwó kékeré yóò nífẹ̀ẹ́ rẹ̀ náà o to certain level o but at least kò lè dàbí ìtìyálé o sincerely. Recently, I was having a section with a lady. She's a Muslim. So, ọkọ ẹ̀ wá fẹ́yàwó. Ó wá sọ fún mi pé ó seem as if pé ọkọ òun nífẹ̀ẹ́ nìyẹn. Mo ní whether the man loves that person be more than you or loves you more than the other person, it does not matter. Because èmi jẹ́ ẹ̀kan tẹ́ pé situation tí n bá ti ní capacity lé lórí, mi ò dára mi láàmú lé lórí. Tí n bá jẹ́ ìyálé tọkọ mi bá fẹ́yàwó lé mi, tí mo bá wá jókòó tí mo ronú pé ṣé mi lọkọ mi nífẹ̀ẹ́ ju àbẹ́ni. What is the essence of the excessive love Tony saying here when he will end up fixing my emotional tank, treating us equally, giving me all that I need, taking care of the children and all of that. Then if I flip it to my other side, okay, assume me lo nífẹ̀ẹ́ jù. What is the essence of that excess love Tony saying when he still take another woman? Despite that means that the love was not even enough. If it was enough, he wouldn't have taken another person. So ẹni tó nífẹ̀ẹ́ jù or ẹni tí ò nífẹ̀ẹ́ jù yẹn gan kọ́ ni kókó. The kókó is he doing the work he's supposed to do as a man? Hope he's not abandoning one for the other and all of that. Better bá ti ń wò pé ẹni ló nífẹ̀ẹ́ jù, ẹni ló nífẹ̀ẹ́ jù. Honestly, that problem will be in our mind and we won't be able to solve it. Jọlá Afá, ẹ continue. Ibẹ̀ náà ti sọ̀rọ̀ sí ẹ̀. Sódà lọ́dọ̀ tèmi, èèyàn máa kọ́ méjèèjì. Ilé tó bá láìkì jù inú ara ẹ ló máa wà. Nọ́mà èèyàn máa láìkì ìyálé. Lójú ìyálé, ó máa bí pé ìyàwó lẹ láìkì. God bless you. Ìyálé ni ẹni tẹ́ ìjọ ń bọ̀ láti lẹ̀. Lọ́jọ́ tẹ́ ẹ rí jẹ, lọ́jọ́ tẹ́ ẹ rí jẹ. Lóòótọ́ tara bá dẹ̀ ń dẹ̀yìn ni ẹ máa fẹ́ ìyàwó mi. Sódà tẹni tẹ́ ìjọ ń bọ̀ yẹn, ẹ̀rí ọkàn bó máa jẹ. But ntí àwọn afẹ́ láìkì ìyàwó kejì ni pé ṣáṣá ni. Ọ̀sàrà kò sí bó ṣe fẹ́ jẹ́ ẹ̀sìn máa láìkẹ̀ but lójú ìyálé máa dàbí ẹni pé ìyàwó lẹ láìkì. But lọ́kẹ́ ẹni tó fẹ́ yàwó tí ò bá ń ṣe olórí burúkú ọkùnrin. Sódà nọ́mà ìyẹn wà dẹ̀ láìkì ìyálé ẹni tó bá láìkì kò ní gbé sójú nǹkan tí mi mú ń pa ìpẹ́lẹ́ nìyẹn. Wọ́n sọ pé ṣé rí God has given a man. Ẹjọ́ má bínú. Okay, go ahead. Ẹjọ́ má bínú. Okay. Question tí wọ́n béèrè is tọ́ba. Wọ́n ní bring me up. Ẹ ṣe ẹ tó béèrè question. Ẹ tó béèrè question. Wọ́n sọ̀rọ̀ nípa love ni o. Ọ̀tẹ̀ tó dáhùn question nípa life ni wọ́n sọ o. Wọ́n ò sọ̀rọ̀ nípa. Ẹ dákọ̀. Ẹsẹ̀ gan ní èdè Yorùbá èwo ni love èwo ni like nínú Yorùbá. Ìfẹ́ náà ni ṣé rí akànfẹ́ mọ́ dára wa láàmú ni. Tó o bá fọ́kọ tó fi ìpín onífẹ̀ẹ́ kú òní ẹ̀mọ́ lọ lé yín. Àbí òye yín, you cannot manufacture it. O lè manufacture love. Tó o bá fi hù pé ẹni yóò nífẹ̀ẹ́ mọ́, you can go away. You cannot force anything. Bí wọ́n wà ní ilé fọ́ọ̀sì èèyàn láti nífẹ̀ẹ́ mi, èèyàn lè fọ́ọ̀sì mi láti nífẹ̀ẹ́ òun. Àti lọ́ọ̀bù àti láìkì, èmi ò fẹ́ rí pé yàtọ̀ kankan wà ń bẹ̀. Ọkùnrin tó bá ti fẹ́ yàwó léyàn, àbó fi ọlẹ́ nìkan, wọ́n wulẹ̀ lọ jìjà gùdù, ṣé mi lẹ nífẹ̀ẹ́ jù, ṣé yàwó kékeré mi lẹ nífẹ̀ẹ́ jù, ṣé ni ẹ fẹ́ lé mi lẹ nífẹ̀ẹ́ jù. You don't need all of that. As long as òun pé oúnjẹ, òun kì í fá okó ẹ̀, oúnjẹ fún ẹ, o ló ní ìdí ẹ̀ kó má wà. Bó bá jẹ́ ẹ̀mejì lọ́sẹ̀ ló lóun ọmọdé ní ẹ. Orun ọ̀dàrú mọ́ lọ́wọ́ kí ló burú mọ́ bèrè ẹni tó nífẹ̀ẹ́ ju àtẹ̀ntì ẹlòmíì gan wà tó ṣe pọ̀ nìkan lọ́kọ́ fẹ́ tọkọ òfèèyàn méjì tó dẹ̀ ń feel unloved tó dẹ̀ fi kọkọ yín ò nífẹ̀ẹ́ òun. Spanish no differentiate between like and love yẹn bí gbìyànjú bá fẹ́ fún èèyàn lẹ́ẹ̀dẹ̀ kìíní. Bàbá Ayọ̀ Táíwò ó yẹ gbóhùn sókè. Yes ma. Wọ́n fẹ́ sáré dá sọ̀rọ̀ kan tí question ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ láti orí question tí màmá yẹn béèrè lẹ́kọ̀ọ́. Ṣẹ́rí
ọkùnrin lè fẹ́ ìyàwó méjì kó dẹ̀ ní ìfẹ́ àwọn méjèèjì. For different reasons. For different reasons. Bẹ́ẹ̀ tí mo fẹ́ sọ nìyẹn tó jẹ́ sọ, God has given a man the grace to love different women for different reasons. Mo tó ṣe nífẹ̀ẹ́ Mrs. A ó yàtọ̀ sí tó fi nífẹ̀ẹ́ Mrs. B. Bẹ́ẹ̀ni, even lórí bẹ́ẹ̀dì náà, a lè rí lẹ́tẹ̀ náà pé ìkan lè wà kó jẹ́ kó gbùdù níbì kan kó má dá síbì kan. Ìkan dẹ̀ lè wà kó tó dá síbì kan kó má dá sí. So reason tó fi nífẹ̀ẹ́ àwọn méjèèjì kò lè ṣe é yọ kúrò. Tọ́yìn bá ti sọ pé ìfẹ́ tó bá ti lè sọ pé o nífẹ̀ẹ́ lágbájá níjọ́ tó bá ti mọ reason tó fi fẹ́ràn ẹ̀ níjọ́ yẹn ni ò sífẹ̀ẹ́ yẹn mọ́. So kò sífẹ̀ẹ́ nìyẹn. Then number 2 tí ẹ̀gbọ́n yẹn sọ lẹ́ẹ̀kan tán sọ wípé ọkùnrin tó fẹ́ ìyàwó kejì bí àfọlórí burúkú ọkùnrin ló máa láìkì ìyálé ló máa láìkì ìyàwó ju ìyálé lọ gbagba irọ́ ni o bẹ́ẹ̀ lórí condition tó mú ọkùnrin lọ fẹ́ ìyàwó kejì. Wàláì, I agree with you. I agree. Ṣé ìyálé tó lọ ṣe ṣìnà tí ọkọ ká mọ́ tọkọ ká kó ṣe ṣìnà pẹ̀ nítorí pé ẹ̀bẹ̀ pọ̀ gidi gan ó wá lọ pàdé obìnrin míì níta tí ìyálé tà ń sọ iná oríṣiríṣi ìwà tó ló tún wà lọ́wọ́ ẹ̀ pẹ̀ tí ṣìnà yẹn ló wá borí ó wá pàdé obìnrin míì níta ó wá rí obìnrin yẹn ó jẹ́ni tó níìtì tí kìí ṣe ṣìnà tí kìí ṣe oníkíní ó dẹ̀ wá fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ṣé ẹ fẹ́ kí ẹ wá fẹ́ sọ pé ó máa fẹ́ràn ìyálé yẹn jùlọ níjọ́ tó bá ti ń rè ìgbẹ́ kínkínlé tí àwo gbẹ̀kiri níjọ́ tó bá ti ń rè ọkùnrin míì báwọn ṣí àyálé òun pé ọkùnrin kan báwọn ṣí àyálé òun kò lè nífẹ̀ẹ́ mọ́ ó kàn wá nù lébi so condition tó bá mú ọkùnrin fẹ́yàwó kejì ló máa determine ẹni tó máa fẹ́ràn jù kì í ṣe pé dandan gbọ́dọ̀ fẹ́ràn ìyálé. Ṣé ẹ ti ẹ̀ rí àwọn ìyálé mi wà tó jẹ́ pé bóyá wọ́n lóyún lọ́kọ́ ṣe wò pé òkè jẹ́ kóun fẹ́ wọn tàbí condition tó fi fẹ́ra wọn tàbí pé bóyá matchmake family ló matchmake wọn pọ̀ tí ò fi ṣe pé bóyá personal interest pé ọmọ rẹ mọ́ ìmí ní ìfẹ́ nǹkan recently lèèyàn kan sọ fún mi pé ẹni tó ń fẹ́ àwọn parents àwọn ti promise páwọn ọmọ àwọn ò fẹ́ra wọn so kò fi bẹ́ẹ̀ sífẹ̀ẹ́ bẹ́ẹ̀ ló ń ṣe márì ìyàwó kejì ẹni tó dìdí wò ń fẹ́ torí mo sọ mo ní àwọn ìyálé yẹn làwọn ọkùnrin máa ń nífẹ̀ẹ́ ó ní rárá ó ní ẹni tó ń kọ́kọ́ fẹ́ ń tòun wípé bíi matchmake ni ó ní bíi matchmake ni ó ní mọ́mí òun náà matchmake ẹ̀ fóun pẹ́ni tó ń fẹ́ gan mọ́mí òun náà lè lọ pé ọmọ ọ̀rẹ́ àwọn làwọn fẹ́ kóun fẹ́ pé kò dẹ̀ sífẹ̀ẹ́ àwọn kan ń fọ́ọ̀sì fẹ́ yẹn ni. Bẹ́ẹ̀ni ṣe rí point tí mo fẹ́ yìí tì mẹ́yẹ gangan ni pé condition tí ọkùnrin fi lọ fẹ́yàwó kejì ló máa mátà fún pé ẹni báyìí ni mo fẹ́ nífẹ̀ẹ́ tó bá ti ń di pé ọ̀rọ̀ pé ìyálé lóyè ẹ̀ṣẹ̀ ńlá kan tó ti ṣẹ̀ táwa fojú wò wípé nítorí pọ́nmọ ti wà láàrin wọn tó tún wá fojú wò pé tó máa lọ fẹ́ míì náà pé àbí bákan náà máa wù wá. ẹni ọba tiẹ̀ wọ ọkùnrin lọkùnrin lè nífẹ̀ẹ́ àbí òyà ṣé rí ìfẹ́ sí àwọn obìnrin has to do with attention pé ká ní èèyàn tó jẹ́ pé we can talk to and discuss with tá a mọ̀ pé you have a sense of belonging it does not necessarily matter that you place the love on a scale kó wá mọ̀ bọkùnrin pé ṣé ìyá ẹ̀ ló nífẹ̀ẹ́ ju ìwọ lọ ṣé ipò ìyá ṣé kò yàtọ̀ sí ipò ìyàwó foolish question nìyẹn as far as I'm concerned it's a foolish question kí ló mọ̀ béèrè sí tẹ́ bá ti pé méjì àbẹ́ pé mẹ́ta lọ́wọ́ ọkọ ipò tiẹ̀ ni kò dù rí ipò wá ojú rere ọkọ yẹn kí ló kàn mí kẹ́ni tó nífẹ̀ẹ́ àtẹ̀ntí ò nífẹ̀ẹ́ in the first place ọkùnrin ọ̀bá nífẹ̀ẹ́ mi n ò lè dìyàwó rẹ̀ yóò ní nǹkan kan tó fẹ́ràn lára mi yóò ní tí mi ò ní tẹ́lòmíì ní then capacity tó ní láti nífẹ̀ẹ́ different women for different reasons ó wà níbẹ̀ then fẹ́ni tó béèrè pé can love be shared equally the answer is no love can never be equal because láàrin àwa ká jẹ́ ọmọ ìyá gan parents máa ń nífẹ̀ẹ́ ọmọ kan jù kan lọ wọ́n kàn lè má gbéléjú bí àmì ìmọ̀ wà kán gbéléjú tẹ́mọ̀ pé ẹ̀mọ́ ìmí fẹ́ràn ẹni dádì mi fẹ́ràn ẹni jẹ ní ìlọ ọ̀nà mà bẹ́ẹ̀ kì í ṣe pé ìkàn fẹ́ràn náà kì í ṣe kán kórìíra ẹ̀ bọ́lọ̀ ń ṣe ọlọ́run gan tó dá wa sà ó ní Israel have I chosen Israel ni mo yàn àwọn orílẹ̀-èdè yòókù òun ló dá wọn kì í ṣe kó kórìíra wọn tẹ́ bá wo Jesus ẹni wípé láàrin àwọn 12 disciples ó ní àwọn inner campus jẹ́ pé Peter James and John ní níbi mountain of transfiguration the 3 of them were there with Jesus níbi tí tó ti wà transfigured tí Moses àti Elijah dé to discuss with him tí wọ́n sọ pé
Oh yeah, God bless you. Níbi Shekinah glory of Christ. Peter, James and John were there. Títí ọjọ́ tá arrest Jésù, Pétérù wà pẹ̀lú rẹ̀. Till the day he was arrested, he was crucified. Àwọn inner campus, they are always together. So, kì í ṣe pé kò fẹ́ràn tó kù. Àwọn yẹn kàn súnmọ́ fẹ́ súnmọ́ ju àwọn yòókù lọ ni. So, tá bá jókòó, tá wá disturb ọkàn wa pé so ọmọbìnrin lọkọ mi fẹ́ràn jù mí lọ, àbí mi ló fẹ́ràn. Even if the answer is yes, what is the essence of love? Tó jẹ́ pé mi lọkọ mi nífẹ̀ẹ́ jù. That means the love was not enough for him to fear another ìyàwó lẹ́ni. Tó bá dẹ̀ flip to the other side, tó jẹ́ pé ẹni yẹn ló nífẹ̀ẹ́ ju èmi lọ. What is the benefit of the excessive love he has for that person when he will end up doing the husband of the two of us? So our question kan wà tí ó yẹ kéèyàn máa béèrè nínú ọpọlọ èèyàn. Tí ó kàn máa disturb èèyàn. Most especially tó o bá ní capacity láti change. You don't have the capacity to change it. Tó o bá wá padà find out tó wá rí pé ẹni yẹn lọ kọ́ nífẹ̀ẹ́ ju ẹ lọ tó kọ̀ọ̀kan ń lẹ́yìn. So a ní láti máa open Pandora's box. Bí yẹn wá fẹ́ open Pandora's box ni tó oríṣiríṣi nǹkan ló máa wà bẹ́ẹ̀. So bí ọgbọ́n ọmọdé tèmi o bẹ́ẹ̀ mi ṣe rò sí. You are correct. Then mo fẹ́ sáré àdé nǹkan kan mọ́. Àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ pé tí ọkùnrin bá tí ó bá fẹ́ ìyàwó kékeré ni bóyá ìyálé wa padà change ìwà ó wá shift ìfẹ́ yẹn padà sórí ìyálé ó wá fi tó bá fi mú ọkùnrin tó fi sọ pé ó fẹ́ fẹ́ ìyàwó kejì tó fi jẹ́ pé ìwà tí ìyálé yẹn hù fún ló fẹ́ mú tó fẹ́ mú padà sínú ilé definitely ìwà yẹn wò wọ́n ti kó lọ fẹ́ ìyàwó kejì. In the first place. Mi mà bóyá get yes ìwà yẹn kò tí ìwọ́ ti kó fẹ́ ìyàwó kejì. Wáyé tí òkúkú dáríjì kó máa gbé láìfẹ́ lọ ibi tí a wá lọ fi tiẹ̀ yẹn fi lọ affect. So most of àwọn pé nítorí pé kò sí irú ìwà tí tó bá fi mú jẹ̀ní ọkùnrin pé mo fẹ́ fẹ́ ìyàwó kejì tó dẹ̀ ní good reason kò sí ìwà tí ìyáálé yẹn lè máa wù tó bá yẹ pé ìyáálé yẹn ló kọ̀ọ̀sẹ̀ kò lè pa ìfẹ́ ò lè dàbí mọ́. Ṣé ti ẹ̀rí sà kò sẹ́ni tó sọ pé kíyàlé mọ́ yí padà sí rere torí kò sẹ́ni tó fẹ́ rí ọkọ ẹ̀ pé kẹ́nìkan mọ́ gbé lọ tán yányán tí ìyáálé bá yí padà is a good thing but o lè torí ìyẹn fìyàwó kékeré yẹn ó kúkú fẹ́ ní kì í ṣe yípo fún un lóyún àbí baby mama. Ìyáálé ilé yí padà ṣé aráwọ̀ obìnrin tá a bá rí competition gbà mí èèyàn lè mọ̀mọ́ yìí ń téèyàn ní. So ìyàwó ti dé ìyáálé tó ti bínú lọ tẹ́lẹ̀ ó bínú padà wá kò sí tó burú bẹ́ẹ̀ mo sọ fún lady kan recently mo ní o lè sọ pé kọ́kọ́ rẹ mọ́ gbà ìyáálé ẹ̀ padà ìyáálé ti lọ kó o tó dé o lè ní ó mọ̀ gbà padà tó o bá gbà ìwọ ló máa padà kúrò nínú ilé yẹn my dear sister. Ìyáálé dédédé ó kẹ́rù dé ó wá gbé fóònù ó pe ọkọ wá ní kí ló wá ṣe irú rádaràdá wo nìyẹn mo wá sọ fún mo ní fíìmù náà ń ṣe wọ́n ń ya fíìmù ni èèyàn dédédé kó ẹrù dé nínú ilé láì jẹ́ kó ti sọ fọ́kọ ó ti sọ fún ọkọ òun bí ó ṣe sọ fún ẹni ó dẹ̀ ti to iṣẹ́ láti family level àwọn ẹbí ọkọ ti mọ̀ pé ó ń bọ̀ ìwọ nìkan ló innocent nínú gbogbo géèmù yẹn tó o bá ti take it too hard àfàìmọ̀ kó o mọ̀ tanra rẹ jẹ ọlọ́run sì bọ́ ṣe four flat lọ kọ́kọ́ ilé pọ̀ janturu bí ọba fi ọ́ sí wà ń bẹ̀ pẹ̀lú ọmọ rẹ o ò lè ní kó mọ̀ gbà ọwọ́ ọkùnrin ló wà nísìnyí tó pé èèyàn bá fẹ́ yàwó tó bá ti jẹ́ pé gbogbo akitiyan tó o bá ṣe láti pé kọ́mọ́ ṣe é ṣe tó bá ti ní tó wọ́n ṣe nu wà láì kò sí téèyàn ó ṣe sí bó o ṣe rí tó ṣe sí náà ló ò lè rí nǹkan ṣe sí pé kó má gbà ìyáálé rẹ̀ padà so ìyáálé tó ń hùwà burúkú tó fi fẹ́ yàwó lé tó wá padà gbé wáńgẹ́lì wọ̀ wà láì kò sí tó burú ń bẹ̀ bàbá kan ti sọ́ńbì rí pé yàwó àwọn hùwà burúkú àwọn fẹ́ yàwó lé ó wá padà ń hùwà rere ó wulẹ̀ jẹ́ǹjì ni wọ́n ti pé méjì náà ni àwọn ò lè torí kó ti ń hùwà rere káwọn wá fi kékeré ń lẹ̀ the most mistake táwọn ọkùnrin máa ń ṣe ni pé tó bá ti di pé lè ti gbé wáńgẹ́lì wọ̀ they will now leave this one alone ìmí ò tiẹ̀ sọ pé yàwó òun ti yíwà padà tàbí kó àbádọ́n yẹn kó mọ̀ wẹ̀ wá mọ́ sóyè ń báyẹn bàbá Ayọ̀ Táíwò ìtí mò ń sọ nìyẹn ó dà tani ò sí sọ̀rọ̀ àmì Jésù bàtà ẹ ṣeun sà madam fún mi. Ètò ẹ ṣe àṣìṣe nǹkan nínú kìnìyàn. Ọ̀pọ̀ pẹ́sàn tí mo tún fẹ́ bẹ̀rẹ̀ nínú nǹkan tó fa kìnìyàn ni wípé.